àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé ojú télé tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú télé tv má yìí kò tiẹ̀. káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé Báyọ̀gé Òrèǹtè àti bàbá àlùbáríkà òkú ẹbí dànù ní ìlú Ìgbòdì. Kí la gbá fún ilé ní kí la fẹ́ sọ kí la fẹ́ gbéyẹ̀wò ẹlẹ́lùfẹ́ wa ti mọ̀ wá wípé ètò yìí ètò tó kọ́mọ lọ́gbọ́n ètò tó kọ́mọ lóye ètò tó dára nínú ẹbí nínú ìlú àti fún gbogbo àwọn èèyàn tá ń rẹ́kọ̀ọ́ kan àbí méjì ìmúlò náà ni ẹ̀yin tí wá wá nǹkan fìdílé nǹkan abálùbáríkà ti wà ní ìkàlẹ̀ láti yànnà náà ẹ̀ bá ṣe gbé wá because ó ń gbéná fẹlifẹli òun lè tó léni bàbá ẹ̀kú dédé àsìkò yìí. èyí oge ọlọ́run ni ọba òun nìkan sì lọ́ba ọlọ́run wọlá pé òun nìkan ló ní gbogbo àṣẹ lọ́dọ̀ tí gbogbo àṣẹ sì wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run bí Nàìjíríà ṣe ń gbóná yìí lọ́mọdé gbóná fún wa náà irú kòró tá a rí níjọ́sí ètò ṣe kálukú mọ́lé ọlọ́run irú dáyàjá bẹ́ẹ̀ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ gbogbo àgbáyé mọ́ ọlọ́run dákun fi wá láyà balẹ̀ o fi wá láyà balẹ̀ o fi wá láyà balẹ̀ o aláhùlà. alákòwátá ìlànà ọba lórí ètò lénìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa ni ṣe mọ̀ pé bá ṣe ń lọ àti torílẹ̀‐èdè o àti tàwọn èèyàn gbogbo ìlànà gbé wá fún yín bí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀dọ̀ látọ̀dọ̀ wa aládọ́dọ̀ ààrẹ nìyí òun là tún gbé wá yìí nítorí pé àtìgbà tí ààrẹ ti wọlé làwọn nǹkan kan ti ń yí padà tí wọ́n ń pààrọ̀ àwọn ipò kan tó ń fi ọmọ Yorùbá síbẹ̀ bíi ti àwọn elétò ìdìbò chairman àwọn elétò ìdìbò ààrẹ ti yọ ọmọ Yorùbá sí ọmọ Haúsá dẹ̀ ló wà mẹ́tẹ́lẹ̀ tí gọ́vnà CBN ẹran tí gbàtọ́ pààrọ̀ owó tí wọ́n ní a máa náwó kan mọ́ tí Emefiele tó ń dá àwọn èèyàn ríboríbo ààrẹ tún ti yọ ọmọ Yorùbá síbẹ̀ tí epo NNPC director tó wà ńbẹ̀ tó ń ṣe kò kárí ààrẹ tún ti yọ ó tún ọmọ Yorùbá síbẹ̀ àwọn èèyàn wá ń gbépò yẹnu pé ṣé ìjọba Yorùbá la fẹ́ máa ṣe àbí ìjọba àwa ara wa torí lẹ́ni ti bàbá ilẹ̀ Yíbò lẹ lọ lẹ́ni báyìí sí èmi lọ́lẹ̀ Yorùbá àwa rẹ́ni lọ́lẹ̀ Haúsá ṣé ìjọba àwa ara wa Yíbò Yorùbá Haúsá tàbí ọmọ Yorùbá pọ́nbélé. sórí èyí oge ọgbọ́n àgbọ́njù kí ló ní mo wí ọgbọ́n àgbọ́njù ni ó jẹ́ ká gbọ́n olóró ni kò jẹ́ kí a gbọ́n olóró. torí téèyàn bá ti ní òun gbọ́n jù ẹni tó bá dẹ̀ ti gbọ́n tó bá lẹ́nìkan ò gbọ́n tá a bá wádìí ó ń tọ̀hún wò ó ń tọ̀hún lọ lórí ẹran oko ṣe rí tá a bá fẹ́ kí ìjọba yìí ó dáa ó yẹ kí president ó wà bó ṣe wà yẹn wọ́n wá ní àwọn ìsọ̀gbè tó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n bá ṣe Haúsá ó wà ńbẹ̀ Ìgbò ó wà ńbẹ̀ Yorùbá ó wà ńbẹ̀ ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi wọ́n á kọ́kọ́ ṣe ìmọ̀ràn pé nǹkan ìyá fẹ́ ṣe o wọ́n á ṣe mítẹ́nì yẹn gbogbo wọn á gbọ́ kó tó di pé wọ́n máa yànyàn tá a bá fẹ́ pẹ́ á padà pín. tá a bá fẹ́ pẹ́. àjọmọ tá a bá fẹ́ kájọ pẹ́. àjọ pawọ́pọ̀. pẹ́ kájọ pẹ́ papọ̀ àti Yorùbá o àti Haúsá o àti Ìgbò o àwa fẹ́ bá a ṣe bá a látàrí àwọn Sàdáù náà torí láyé àwọn Awólọ́wọ̀ wọ́n á péjọ
kọ́rọ̀ tó bọ́ ta kò rí bẹ́ẹ̀ nísìnyí ààrẹ ní ń pàṣẹ ọ̀rọ̀ tí wọ́n bá ti gbé fún ààrẹ ńlá ààrẹ ń ṣe. Nọ́mbà 1 èyí oge bàbá gbé ọkọ fún wèrè yóò rògbò sọ́dọ̀ ààrẹ o. Òṣìṣẹ́ni tá a bá gbé ọkọ fún èrò oko ọ̀dọ̀ ààrẹ ni ó rògbò sí. Òwe ni o, ṣùgbọ́n èyí ọ̀tọ́rọ̀ tọ̀hún ò tọ́rọ̀ parí òwe o. Fìlà àmọ̀lé kò pẹ́ kí. Fìlà àmọ̀lé. Fìlà àmọ̀lé àgbẹ̀ ní lóko. Wọ́n ní àwọn Jésù lágbájá wà o. Wọ́n ní kò sí tó kàn wọ́n. Wọ́n ìwọ ẹ̀gẹ́ lágbájá. A ní kò sí tó kàn wọ́n. Fìlà tó ṣe gogoro tẹ́lẹ̀ ń ṣe lọlẹ̀. Àmọ̀lé baálẹ̀ yóò lẹ́nu ọ̀rọ̀ kankan. Baálẹ̀ tara ẹ̀ ní. Èyí ọ̀tọ́rọ̀ tọ̀hún ọ̀tọ́rọ̀ fìlà àmọ̀lé ń kò pẹ́ kí. Wàláì tàláì tá a bá fẹ́ kájọ ṣe pẹ́. Bí a bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí tó ṣe fẹ́mi. Ìgbà tí ìkúkú níjà rẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀. Yorùbá ó dẹ̀ máa lọ Yorùbá náà ni. Ìgbò ọmọ lọ́nlọ Ìgbò, Haúsá ọmọ lọ́nlọ Haúsá. Kò dẹ̀ ṣe pé wọ́n ò lé nìkan kúrò nínú ìlú. Ní kálukú ọmọ gbébi tí ń gbé náà. Kálukú ọmọ gbébi tí ń gbé náà ni. Kálukú ní ọmọ ṣèjọba ara wọn ni. Wọ́n bá wà nílẹ̀ Ìgbò ti mọ̀ pé. Ilẹ̀ Ìgbò lọ wà. Ìlú onílùú ni. Lọ wà wọ́n mọ̀ ṣèjọba mọ́ bẹ́ẹ̀ náà wọ́n sì ṣe náà tẹ́lẹ̀. Wọ́n wà nílẹ̀ Haúsá ọjọ́ máa Yorùbá wọn ò ní dẹ́ padà. Ibẹ̀ náà ló wà. Ìjọba tiwọn náà lọ́mọ bá wọn ṣe lọ́hùn. Wọ́n wà nílẹ̀ Yorùbá kò ṣe ṣùgbọ́n ká pín ò dáa. Bá a ṣe jọ wà papọ̀ yìí ó sì dáa ó sì rọrùn. Ṣùgbọ́n tá a bá ń ṣe àwa nìkan ní inú ọ̀padà bí gbogbo wa. Mi ò kí ń sọ̀rọ̀ àbòsí o. Mi ò fi ṣe àbòsí o. Ṣùgbọ́n lọ́rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó bá jẹ́ sójà tó bá jẹ́ Yorùbá ó dáa kó má bàa gbẹ̀yìn bẹbọ jẹ́ ni. Tó bá jẹ́ ọlọ́pàá tó jẹ́ Yorùbá ó dáa kó má bàa gbẹ̀yìn bẹbọ jẹ́ ni. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó gbogbo ọgbọ́n tí wọ́n ń dánù. Ṣùgbọ́n ibi ipò tó bá yẹ kó fa Haúsá náà sí ṣe bí níjó ní tó fúyàwó ojúkú ní mínísítà inú gbogbo kálukú dùn. Ẹ jẹ́ ká ní sùúrù bí mo dẹ̀ ṣe ń wò ẹ jẹ́ ká ní sùúrù ṣùgbọ́n tí wọn ò bá fẹ́ ká pín tí wọn ò bá dẹ̀ fẹ́ kí kálukú kéde àyèdè ó ṣẹlẹ̀ wọ́n má ṣèjọba ẹlẹ́yàmẹ̀yà torí Yorùbá ní sùúrù ńlá fi sọkọ ní sùúrù níjọba aláwùsá wàá gbà kàrà wàá gbà dùndú lọmọdé fi mojú ẹni. Yorùbá ìkan náà ni wá, Yíbò ìkan náà ni wá, Haúsá ìkan náà ni wá. Àwọn Yíbò pé mi tó ní mo dé fìlà Yíbò tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ níṣe ìmúra Yíbò gan ní ìmúra tó ráwọn Yíbò fún mi lóye ń sì gbà ńjọ bí ijọ́ mẹ́ta sí ijọ́ mẹ́rin tí ń gbà ń lọ torí ìfẹ́ tí wọ́n ní sí mi tí wọ́n fi lè fún mi lóye tí wọ́n sì bẹ̀ mí ṣẹ́ tí wọ́n fẹ́ràn mi. Èmi ò kódà àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtẹlẹ́sìn ká àbáláyé èmi ò bá yàn jà àti Yíbò àti Haúsá o àti Yorùbá o èmi ọ̀bẹ nìkan jà ọmọ ìyá gbogbo wa àtòyìnbó àti kíní o Ádámà àti Éfà náà ló bí gbogbo wa. Ìran tọ́lọ́run bá ní kálukú ọ̀yà ní yà sí ṣùgbọ́n tẹ́nìkan bá wà nípò kan kó máa pín gbogbo nǹkan yẹn bó ṣe yẹ kó wà ní kó máa pín ti Haúsá fún Haúsá kó máa pín ti Yíbò fún Yíbò
kọ́ máa pé Yorùbá fún Yorùbá, kọ́ máa fi kálukú wọn síbi ipò èyí tí ọba wá ṣe dáadáa kọ́ dáa dúró kí gbogbo èèyàn ó rí i. Ṣùgbọ́n eléyìí kàn bá dìbò fún mi ọmọ Ìlọrin ni ẹja lọ fi síbi ipò yìí gbogbo Ìlọrin ó fẹ́ràn mi, eléyìí ọmọ Abẹ́òkúta ni gbogbo Abẹ́òkúta kọ́ ló dìbò fún ọ o. Kọ́lá àwọn bá tún ṣẹlẹ̀ kejì wọ́n lè tún dìbò fún ẹ bọ̀tì ọ̀rọ̀ ìtàn ni ẹ jẹ́ ká dúró dé. Kí ló ní mo wí? Ẹ̀rù Ọlọ́run bọ̀ bí ńgbà tá a sọ pé Ọbásanjọ́ padà di ààrẹ, àwọn kan sọ fún mi dípò pé bàbá wọn làwọn ò gbà yín láàfáà mọ́, ẹni tí wọ́n jẹ́ pé kò sí ọ̀nà wọn á pa wọ́n ni àbáṣọ pa wọ́n ni wọ́n lọ́lọ́run ò fi hàn mí. Mo rí i pé bọ́ nínú ìṣòro yìí bọ̀tì díẹ̀ ló kù. Kí ló ní mo wí? Díẹ̀ ló kù. Ọ̀rọ̀ ilé ayé dàbí bọ́ọ̀lù gbígbá ni èyí oge téèyàn bá ń gbá bọ́ọ̀lù lọ láti ìgbà yìí tọ̀ wọ́n máa gbá àti bí ọmọ gbá àti bí ọmọ gbá láàrin ó ti ṣẹlẹ̀ sí wa rí o tí wọ́n á lọ bá orílẹ̀-èdè kan gbá bọ́ọ̀lù lọ́dún yẹn lọ́hùn agbójókè bá gbé wọ ọlọ́wọ́n ti nà wá ǹjẹ́ mẹ́ta kọ́ ni wọ́n nà wá lọ́dún náà gbogbo wa ti sọ̀rọ̀ tínú gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n gbá kínní wọlé gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n gbá kejì wọlé gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n dá kẹta padà wọ́n bá fún wọn ní ìṣẹ́jú 5 wọ́n bá tún gbá mi wọlé bá a ti gba kọ́ọ̀pù wálé nù òyìnbó yìnbọn para wọn jọ̀nà níbi tó dùn wọ́n dé bẹ́ẹ̀ dẹ̀ ní bọ́rọ̀ ní ayé ẹ̀dá sí nínú bí bọ́ọ̀lù gbígbá ni láàrin ìṣẹ́jú kan lọ́ọ́ lè yí gbà padà fẹ́ dà. Tinubu ọ̀rọ̀ tí ó di ọ̀rọ̀ dáadáa lẹ́yìn wá ọ̀la òun ni kò ṣe èyí má fi síbì kan ju bì kan lọ ọ̀mẹ́ni gbogbo wọn ni wọ́n Ìgbò dìbò fún ọ Haúsá dìbò fún ọ táwùsá ọ̀bá dìbò ilẹ̀ ìbò Yorùbá nìkan kan o ò lè fi wọlé o ṣe sílẹ̀ Haúsá náà ṣe sílẹ̀ Ìgbò náà ṣe sílẹ̀ Yorùbá náà ẹ máa jẹ́ Ògúndábèdé ní Ọlọ́run ló gbé fá fún yín ṣùgbọ́n ẹ máa fún wa jẹ ẹ máa pín ẹ pín sílẹ̀ Yorùbá ẹ pín sílẹ̀ Ìgbò ẹ pín sílẹ̀ Haúsá ẹ pín sọ́dọ̀ àwọn ìjọ ẹ pín sọ́dọ̀ àwọn ìlàjẹ ẹ pín sí gbogbo ibi. Olórí àdánwò ni o olórí àdánwò ni o wọ́n dẹ̀ máa ń tán èèyàn ni téèyàn bá wà nípò oníbò ọba fi pò lẹ́kọ̀ọ́ tó mọ̀ pò dáa mọ́tò ó ṣe dáadáa ó ṣe dáadáa ibẹ̀ láti sọ̀rọ̀ sí àmàlù jọ́sí òwòjọ́ tó ń bọ̀ wá sẹ́kọ̀ọ́ wò bérò ṣe pàdé rẹ Tinubu tí Buhari ga sọ pé àwọn òdìgbò èrò báyìí ní gbogbo ìlú mo dẹ̀ náwó sókè mo ní wàláì tàlà nítọ́lọ̀ fi hàn mí kò sí ààrẹ èkó tí ó dìbò president fún Tinubu mo gbójú búnjọ́ náà o ojú bú tí mo gbà lórí ọ̀rọ̀ wọn tó dọ́rọ̀ yẹn gan ọ̀rọ̀ mi lẹ̀ lánàá níjọ́ mo sọ pé wàláì tàláì Buhari ó wọlé Jonathan ni ó sì kọ́kọ́ kí Ìgbò yẹn kan ní tó bá rí bẹ́ẹ̀ òun ó kú òlékòó léwo ewu làbúrò kú òlékòó mi dọ́lọ̀ fi hàn mí bá a ti ṣe pàwọn méjèèjì ó gbowó bẹ́ẹ̀ pọ̀ tí mo rí nìyẹn tọ́lọ̀ ń dẹ̀ fi hàn mí bẹ́ẹ̀ òye ò ṣe nǹkan kan ọdẹ àbálọ àbábọ̀ Ọlọ́run dẹ̀ ní kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ṣe bá a ṣe fẹ́ Jonathan wọlé àbí Buhari wọlé Jonathan kọ́kọ́ kí gbogbo àwọn tí wọ́n wá lóhun kó lẹ́kọ̀ọ́ Ìgbò yẹn náà lọ́wọ́ àjọ ọ̀sán kò kó lẹ́kọ̀ọ́ mọ́ ní ìsọ́gbọ̀ ẹ̀ títún di méjì láti gbà yẹn ni mo ti di kọ́sítọ́mù ẹ̀ olóhùn gbà. Ìgbò ọmọ ìyá wa ni wọ́n èèyàn dáadáa ń bẹ nínú wọn Haúsá èèyàn dáadáa ni wọ́n ọmọ ìyá wa ni wọ́n Yorùbá ọmọ ìyá kan náà ni wá kí náà ń bára wa pín kíní tán ìwọ náà Ọlọ́run ló fi ọbẹ̀ wọnú òrò ká pín dọ́gbadọ́gba ni o tí wọ́n bá ti wá di pé wọ́n ń tó wọ́n ṣe tó rà padà pín kódà déètì tá a pín padà sọ
ọ̀rọ̀ ìkànnì tẹ́ mọ̀ pé gbogbo látàrí Ṣàgárí mo ti ń sọ àsọtẹ́lẹ̀ kò é ṣèṣin o ṣùgbọ́n tá a bá fẹ́ kó yá tá a bá fẹ́ kó pẹ́ ìjọba tó bá ti wà ń bẹ̀ kó máa fún kálukú jẹ ìjọba tó bá ti wà ń bẹ̀ tá a bá ní ká pín gan náà níṣẹ́ ṣé ó yí sí bẹ́ẹ̀ ni kéèyàn ó pín níṣẹ́ kò lè dá níṣẹ́ náà ẹni ọba wà ń pò náà ni ọmọ jẹ kí ni pínpín wa gan wà fún kí ni àìpín wa wà fún ẹ má jà bẹ lọ́hùn pé ká tí ì pín ká wà wá báyìí náà Ọlọ́run dẹ̀ bá Tinubu ṣe máa pín fún kálukú ká wá máa pè ọ́ ní àwọn máa ń sọ òyìnbó kan sọ́pàǹsọ ọ̀yá sọ kí n gbọ́. shop make I chop jẹ́ kẹ́mi náà jẹ jẹ́ kí n jẹ. Ojú olèmi náà wà gbóyìnbó báyọ̀ náà. Bàbá àwọn náà lẹ ti sọ yìí. Kí ni mo gbé? Ẹni shop make I shop. Ẹ̀ka sọ. Ọ̀rọ̀ mi náà ti sọ ìbò kan lónìí. Jẹ́ ìjọba jẹ́ kí n jẹ ló lè ṣe lálẹ́ pípẹ́ o. Ṣùgbọ́n ìjọba kọ́ ọmọ sí tìmí ọmọ fi hàn wá. Àwọn èèyàn ń bẹ Nàìjíríà o. Sórí gẹ́gẹ́ sọ fẹ́ Tinubu. Tó o bá lọ kó o fẹ́ nìkan ní Nàìjíríà ìkórà bó bá lọ fẹ́ kó sun ayé yìí. Ọlọ́run ti fọ lágbára bẹ́ẹ̀ léni o ó lè mọ́ fún ẹ bẹ́ẹ̀ lọ́la o ṣùgbọ́n tí gbogbo Nàìjíríà náà bá láwọn fẹ́ràn rẹ léni wọ́n náà ó ṣe mí o Ọlọ́run má jẹ́ wọn padà lẹ́yìn rẹ o máa pẹ́ fún kálukú kó máa wà ń dọ́gbandọ́gba kó máa ṣe lórúkọ tí mo pè ọ́ yẹn o. Shop and shop. Shop and shop. Shop and shop. Ìlú ọmọ yẹn tó máa fọ ìbò lẹ ọ̀rọ̀ ogun ní mọ̀mọ́ Ọlọ́run má ti sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ lónìí sọ ní shop and shop pàǹsọ̀pù kan ọba ti sọ pàǹsọ̀pù kò sí ìjọba dẹ̀ ṣe kó fi lẹ̀ ìjọba rí lẹ́yìn ẹ̀yọ́ ìpadà sọ fún wa jàkájọ jẹ ìyẹn ló lè rọ ìjọba yìí lọ́rùn o ló lè rọ Nàìjíríà lọ́rùn o ọlọ́dà kò ṣàánú wa o wọ́n da Nàìjíríà rú wọ́n di fa kápá fá o wọ́n di fa ayé pa wá o ìṣàgùn kápọ̀ sàn yìí wọ́n ní ṣàgùn ayé pa wá àgbàdo ìdaríjọ pọ́n rí báyà ilẹ̀ dì mú àní pẹ̀lú àwọn tí wọ́n dì mú gbẹnikẹ́ni tí ọba gbọ́ ẹnikẹ́ni tí ọba gbà tí ń bá rojọ́ wa láìda ọ̀gọ́rọ́gọ́dọ̀ àgbọ́mọ mi bí òkèlè lórúkọ tílẹ̀ jẹ́ pọ́tà bá pẹ́gbẹ̀rún ló gbé wọn mi bí òkèlè ìdíjọ́ mẹ́jọ yìí yóò gbé. Òun náà ni ẹ ti gbọ́ yẹn àmì àṣẹ Èdùmàrè ẹ̀yin èèyàn wa tí ẹ wà nílé tẹ̀ ń gbọ́ àwọn ènìyàn ti gbọ́ ní jẹ́ kí n jẹ òun ni ó láyé eléyìí ò kí n ṣe fún ìjọba nìkan fún wọn náà tó ní tó wà nípò jẹ kò fẹ́ lómi jẹ́ kí gbogbo eléṣẹ́ kéèyàn ó lè gòkè papọ̀ ẹ̀yin ará ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ àlùbáríkà òbílẹ̀ ní olùgbòdù fún oríṣiríṣi àìsàn àrùn àbí nǹkan tí ẹ bá ń dojúkọ iṣẹ́ ò lọ déédéé ni ọ̀nà ò lọ déédéé fẹ́ travel ni fẹ́ wù torí wọ́n náà béèrè ọ̀nà kì í ṣe ọ̀nà bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ẹ̀dẹ́kọ̀ òdùgàjọ tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction ní tírísàmbọ̀d tàbí kẹ́ ẹ béèrè tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ìwé ó dàbọ̀.